ológun ṣekú pa àwọn agbésùnmọ̀mí 61 nínú iṣẹ́ ìgbógunti tó wáyé nípínlẹ̀ Borno. Ó tún ti zẹ̀ Pakistan yin àdó olóró mọ́ Afghanistan, èèyàn 100 jóná kú, ẹgbàá èèyàn 2000 farapa. À ń wá ṣàwámà. Ọkùnrin tó ní òun ti pa èèyàn 32 tí fọ́nrán fídíò rẹ̀ gba orí ayélujára. Iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ lé àwọn akẹ́kọ̀ọ́ tó fìyà jẹ akẹgbẹ́ wọn lọ lẹ́dọ̀. Bẹ́ẹ̀ làwọn ga o fún bí obìnrin kan ṣe gbé e lọ sílé ẹjọ́ tí ààfin ọba Benin náà sì tún kóró ojú sí àbẹ̀wò rẹ̀ láì gba àṣẹ. Olórí òṣìṣẹ́ aláàbò nílẹ̀ wa Nàìjíríà àti olórí òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ balẹ̀ sílùú Borno lẹ́yìn ìbúgbàmù àdó olóró. Tuntun ti dé o, ìjọba àpapọ̀ sísọ lójú ètò wíwọ ọkọ̀ bàálù láwìn, sanwó tó bá yá, fly now pay later fún ìrìn àjò òfurufú láàrin ilẹ̀ wa Nàìjíríà. Àjọ tó ń rí sí ètò eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ Áfíríkà CAF ti kéde ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco gẹ́gẹ́ bí olùjáwé olúborí ìdíje ilẹ̀ adúláwọ̀ ọdún 2025. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ikọ̀ ológun ṣekú pa àwọn agbésùnmọ̀mí 61 nínú iṣẹ́ ìgbógunti tó wáyé nípínlẹ̀ Borno. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn agbésùnmọ̀mí 61 lákòókò ìkọlù tako àwọn agbésùnmọ̀mí ní Malam Fatori nípínlẹ̀ Borno gẹ́gẹ́ bí ìgbésẹ̀ gbígbógun ti ìgbésùnmọ̀mí ní apá ẹkùn àríwá ìlà oòrùn. Iṣẹ́ náà látọwọ́ ikọ̀ ológun lábẹ́ Operation Adenkai pẹ̀lú iléeṣẹ́ ológun ojú òfurufú ló ṣe bẹ́ẹ̀ gbéná wojú ìkọlù nípasẹ̀ àwọn afurasí alákatakítí ẹ̀sìn ajagunta ikọ̀ ISWAP tí wọ́n ti kọ́kọ́ ṣèkọlù síbùdó àwọn ológun ṣáájú. Elétò ààbò kan tọ́ka sí pé ikọ̀ ológun dáhùn pẹ̀lú agbára ìdojú ìjagun ìbọn kọ àwọn agbésùnmọ̀mí náà, èyí tó dènà ìkọlù wọn tó sì mú ìgbésùnmọ̀mí juwọ́ sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ àkọsílẹ̀ ìfarakásá. Nígbà tí iléeṣẹ́ ológun ṣe àkọsílẹ̀ àṣeyọrí pàtàkì, díẹ̀ nínú àwọn ológun náà ló ṣe bẹ́ẹ̀ farapa díẹ̀ lásìkò ìdojú ìjà ìbọn kọ àwọn agbésùnmọ̀mí tó wáyé, wọ́n sì ti ń gba ìtọ́jú. Ìṣẹ̀lẹ̀ àṣeyọrí àkọ̀tun yìí tọ́ka sí ìtẹpámọ́ iṣẹ́ ààbò látọwọ́ iléeṣẹ́ ológun tó ń gbógun ti àwọn agbésùnmọ̀mí ní Borno, apá ẹkùn tó ń kojú ìkọlù ìgbésùnmọ̀mí tó gbóná jàìn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde pé ìṣèjọba rẹ̀ ti pinnu láti ṣàwárí àwọn oníjàgídíjàgan, láti dojú ìjà kọ wọn àti láti ṣẹ́gun wọn pátápátá lẹ́yìn àwọn ìbúgbàmù tó ṣẹ̀ṣẹ̀ wáyé nílùú Maiduguri nípínlẹ̀ Borno. Tinubu sọ̀rọ̀ ìdánilójú náà lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tó ń dáhùn sí àwọn ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tí ikọ̀ Boko Haram ṣe ní àwọn apá ẹkùn kan nílùú Maiduguri ní ọjọ́ Ajé Monday. Àwọn ìbúgbàmù tó wáyé lẹ́nu àbáwọlé ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga fásitì Maiduguri UMTH, ọjà Monday Market Roundabout àti Post Office. Nínú àtẹ̀jáde kan tí yóò fọwọ́ sí láti bá ìjọba ìpínlẹ̀ Borno àti àwọn tí yóò farapa kẹ́dùn, ààrẹ tẹnumọ́ pé Nàìjíríà kò ní juwọ́ sílẹ̀ fún ìbẹ̀rù. Ó sọ pé òun ti pàṣẹ fún àwọn olórí òṣìṣẹ́ ààbò láti kó lọ sí Maiduguri láti gba ìṣàkóso ipò náà lẹ́sẹ̀kẹsẹ̀. Tinubu kò ṣàìrántí àwọn ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ gbé láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí títí kan bíbuwọ́lù àfikún àwọn ohun èlò àti àtìlẹ́yìn iṣẹ́ láti ró iléeṣẹ́ ológun lágbára sí. Ó tún ti zẹ̀ Pakistan yin àdó olóró mọ́ Afghanistan, èèyàn 100 jóná kú, ẹgbàá èèyàn 2000 farapa. Ó lé ní 100 èèyàn tó jáde láyé lẹ́yìn tí àdó olóró orílẹ̀-èdè Pakistan kan balẹ̀ síbi tí wọ́n ti ń tọ́jú àwọn tó lo oògùn olóró nílùú Kabul ní Afghanistan. Àwọn olùwádìí tó bá iléeṣẹ́ ìròyìn BBC sọ̀rọ̀ láti àjọ Kabul Forensic Medicine sọ pé àwọn èèyàn kan jóná kọjá dídámọ̀ nígbà tí ọ̀pọ̀ èèyàn míì sì dèrò ọ̀run àpàpàǹdodo níbi ìkọlù ọ̀hún. Àwọn ọmọ ogun Taliban sọ pé iye èèyàn tó jáde láyé nínú ìkọlù náà pọ̀ ju iye èèyàn tí wọ́n kéde pé ó kú lọ. Àjọ UN
ti wá pàrọwà pé kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ìkọlù náà. Ìjọba orílẹ̀-èdè Pakistan ti ní kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ kọlù gbàgede náà, àmọ́ ibùdó àwọn ológun àtàwọn agbésùnmọ̀mí lòun ń dojú kọ. 2,000 èèyàn ni wọ́n ló ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Tí a ò bá gbàgbé, oṣù tó yí kọjá yìí ní ìjà bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì. Pakistan ní Afghanistan dáàbò bo àwọn agbésùnmọ̀mí tó kọlu ilẹ̀ òun ṣáájú, àmọ́ Kabul fèsì pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá. Àjọ UN Assistance Mission in Afghanistan UNAMA náà kò ṣàìbu ẹnu àtẹ́lu ìkọlù ọ̀hún, èyí tó sọ pé iléeṣẹ́ ọmọ ogun Pakistan ṣe sí ibùdó ìtọ́jú àwọn tó ń lo oògùn olóró, ìyẹn Omid Addiction Treatment Hospital. UNAMA sọ nínú àtẹ̀jáde kan pé ẹ̀bẹ̀ àwọn ni kí ìjà náà dópin, kí igun méjèèjì sì ṣe ohun tó yẹ lábẹ́ òfin àgbáyé láti lè dáàbò bo àwọn aráàlú. Nǹkan bíi 2,000 èèyàn ló ń gba ìtọ́jú nílé ìtọ́jú náà, gẹ́gẹ́ bí ohun tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà sọ. Òṣìṣẹ́ náà ní àwọn tó kú níbẹ̀ tó 100. Agbẹnusọ iléeṣẹ́ ètò ìlera Afghanistan Sarafa Sama Amakai sọ fún BBC pé kò sí ibùdó ológun kankan lẹ́bàá ilé ìtọ́jú àwọn ológun olóró náà. Ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí àwọn tó ń gba ìtọ́jú náà ni wọ́n kórajọ síwájú ibùdó ìtọ́jú ọ̀hún láti béèrè nípa ipò àìlera tí àwọn ẹbí wọn wà. Agbẹnusọ Taliban sọ pé èèyàn tó kú níbi ìkọlù náà lé ní 400, àmọ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn a kò lè fìdí ìròyìn náà múlẹ̀. Àwọn adóòlẹ̀mí sì ń ṣiṣẹ́ níbẹ̀ láti dóòlà àwọn èèyàn lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. Kí Ọlọ́run ọba dákun kó ṣàánú. À ń wá ṣàwámà. Ọkùnrin tó ní òun ti pa èèyàn 22 32 tí fọ́nrán fídíò rẹ̀ gba orí ayélujára. Iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní òun ti bẹ̀rẹ̀ ìwádìí lórí fọ́nrán fídíò kan tó mi orí ayélujára tìtì, níbi tí ọkùnrin kan ti sọ pé èèyàn 22 32 lòun ti gbẹ̀mí lẹ́nu wọn. Ọkùnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní ṣàwámà sọ nínú fọ́nrán fídíò náà pé ọlọ́pàá àtàwọn ológun rí òun lẹ́yìn tí òun gbẹ̀mí àwọn èèyàn náà tí wọn kò sì fi òun ṣe nǹkan kan. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká sọ, ó ní iléeṣẹ́ náà kò ní àkọsílẹ̀ kankan pé àwọn fi sínkún òfin mú ọkùnrin náà tí wọ́n ń pè ní ṣàwámà rí lòdì sí ọ̀rọ̀ tó ń sọ lórí ayélujára. Ó fi kún pé àwọn ti wá bẹ̀rẹ̀ ìwádìí lórí fọ́nrán fídíò náà, pàápàá lórí àwọn ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni ọ̀hún sọ níbẹ̀. Gẹ́gẹ́ bí ọlọ́pàá sì sọ, wọ́n ní àwọn yóò lo onírúurú ẹ̀rọ ìgbàlódé láti ṣèwádìí fọ́nrán fídíò náà lọ́nà àti mú òkodoro jáde níbẹ̀. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pẹ̀lú àrọwà sí àwọn aráàlú láti pèsè ìròyìn tó lè ṣamọ̀nà bí wọ́n ṣe lè dá ọkùnrin náà mọ̀ kí àwọn lè tètè gbá mú láti wá sọ tẹnu rẹ̀. Lẹ́yìn náà ni wọ́n ní ọlọ́pàá yóò tẹ̀síwájú láti máa bun aráàlú gbọ́ nípa bí ìwádìí náà yóò ṣe lọ. Ó fi kún pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí fídíò náà, pàápàá lórí àwọn ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni ọ̀hún sọ nínú fídíò náà. Gẹ́gẹ́ bí ọlọ́pàá sì sọ, àwọn yóò lo onírúurú ẹ̀rọ ìgbàlódé láti ṣèwádìí fídíò náà lọ́nà àti mú òkodoro jáde níbẹ̀. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pẹ̀lú àrọwà sí àwọn aráàlú láti pèsè ìròyìn tó lè ṣàtọ́nà bí wọ́n ṣe fẹ́ lè dá ọkùnrin náà mọ̀ kí àwọn lè tètè gbá mú láti wá sọ ti ẹnu rẹ̀. Lẹ́yìn náà ló ní ọlọ́pàá yóò tẹ̀síwájú láti máa bun aráàlú gbọ́ nípa bí ìwádìí náà yóò ṣe lọ. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò náà ṣe ṣàfihàn rẹ̀, ọkùnrin kan tó wọ aṣọ ẹgbẹ́ òṣèlú APC ló béèrè báyìí pé ṣàwámà èèyàn mélòó ló ti pa ní Ìbàdàn báyìí, tí ṣàwámà náà sì fèsì pé wọ́n fẹ́ pa wá o, wọ́n fẹ́ ṣe yàmàyàmà sí wa nìbàdàn, ayé mọ́ wọn lọ́wọ́, mo pa èèyàn 22. Ọlọ́pàá rí mi, ó ní kí n máa lọ sílé, ó ní mo gbìyànjú, bẹ́ẹ̀ ni ológun rí mi, wọ́n ní mo gbìyànjú, wọ́n ní wọ́n fẹ́ pa mí, àmọ́ mo gbìyànjú kí n máa lọ sílé. Lẹ́yìn náà ni ọkùnrin tó ń bá ṣàwámà sọ̀rọ̀ sọ fún un pé ṣàwámà má pààyàn mọ́ o. Lẹ́yìn náà ni àwọn ọkùnrin méjèèjì àtàwọn míì tó wà níbẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo pé ààrẹ Bọ́lá Tinubu ni yóò wọlé ìbò ààrẹ ọdún 2027. Wọ́n ní aṣíwájú 2027 ọ̀gá tiwa bó o tiẹ̀ dìbò ó ti wọlé. Wọ̀nyí ni ọ̀rọ̀ tí àwọn èèyàn náà ń sọ nínú fọ́nrán fídíò náà. Nígbà tí BBC Yorùbá kàn sí iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà Olúṣọlá Àyànládé sọ fún un pé àwọn ti bẹ̀rẹ̀ sí ń wá ọkùnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní ṣàwámà, ọwọ́ sì máa tẹ̀ ẹ́ láìpẹ́ ọjọ́. Ó ní ó ṣòro láti mọ ibi tí afurasí náà wà
láti inú fídíò ọ̀hún àmọ́ àwọn máa lo ẹ̀rọ ìgbàlódé láti ṣe àwárí rẹ̀. Àyànládé ní ọwọ́ yóò tẹ afurasí ọ̀hún títí ọ̀sẹ̀ tó ń bọ̀ yóò sì wá wí tẹnu rẹ̀ tó bá dé àgọ́ àwọn. Iye èèyàn tó pa àti àwọn ọlọ́pàá àtàwọn ológun tó ní kó máa lọ sílé gbogbo ẹ̀ ni yóò sọ bí ó ṣe jẹ́. Ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ lé àwọn akẹ́kọ̀ọ́ tó fìyà jẹ akẹgbẹ́ wọn lọ l'Ẹdó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìdúnkòkò àti ìfìyàjẹni tó wáyé ní ilé ẹ̀kọ́ Ìgbínẹdàn Education Center èyí tí fọ́nrán fídíò rẹ̀ gba orí ayélujára lópin ọ̀sẹ̀. Ní òpin ọ̀sẹ̀ ni fọ́nrán fídíò ọ̀hún gba orí ayélujára èyí tó ṣàfihàn àwọn akẹ́kọ̀ọ́ méjì kan tí wọ́n na akẹ́kọ̀ọ́ míì tó wà nílẹ̀ tó jọ akẹ́kọ̀ọ́ tó kéré sí wọn. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà ń fi bẹ́líìtì lu akẹ́kọ̀ọ́ tó wà nílẹ̀ ọ̀hún nígbà tí akẹ́kọ̀ọ́ kejì ń tẹ àyà rẹ̀ mọ́lẹ̀ tí akẹ́kọ̀ọ́ tó wà nílẹ̀ náà sì ń pariwo pẹ̀lú ìrora bí wọ́n ṣe ń lù ú. Bí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe ń lu akẹ́kọ̀ọ́ tó wà nílẹ̀ yìí ní ọ̀kan lára wọn tó ń ya fídíò ìṣẹ̀lẹ̀ náà sọ fáwọn yòókù rẹ̀ pé bí wọ́n ṣe ń na akẹ́kọ̀ọ́ náà ti tó. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 15 oṣù kẹta agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó Enoch Ikoedem sọ pé àwọn ti gbọ́ àwọn sì ti rí fọ́nrán fídíò ìfìyàjẹni tó gba orí ayélujára náà. Ikoedem ní kọmíṣánná ọlọ́pàá Ẹdó Monday Agbonika ti wá darí ọ̀gá ọlọ́pàá agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé láti lọ sí ilé ẹ̀kọ́ náà láti ṣe ìwádìí rẹ̀. Kọ̀mándà ọlọ́pàá náà fi dá gbogbo èèyàn lójú pé àwọn máa mú gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìfìyàjẹni náà wọn yóò sì fojú winá òfin bó ṣe yẹ. Bákan náà ni Ikoedem sọ pé wọ́n ti lé àwọn akẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ nínú ìfìyàjẹni náà kúrò ní ilé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́ tọ́rọ̀ kàn pàápàá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Àtẹ̀jáde láti Ìgbínẹdàn Education Center fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti lé àwọn akẹ́kọ̀ọ́ tó wà nínú fídíò tó gbòde náà lọ. Èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ìfìyàjẹni ń wáyé láàrin àwọn akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà ṣùgbọ́n èyí tó gbilẹ̀ jù ní ti ọmọdékùnrin kan Sylvester Oromoni tó wáyé lóṣù kejìlá ọdún 2021 látàrí ohun tí àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ ṣe fún un. Ilé ẹ̀kọ́ Dowen College ni olóògbé Sylvester ń lọ nígbà náà. Ẹ̀sùn tí àwọn òbí rẹ̀ fi kan àwọn ẹgbẹ́ rẹ̀ ni pé wọ́n fẹ́ mú wọnú ẹgbẹ́ òkùnkùn ni. Wọ́n ní ọmọ àwọn kò gbà ló fi di pé àwọn ọmọ náà bẹ̀rẹ̀ sí fìyà jẹ. Ọlọ́kùn òjọ̀kan ìyà ni wọ́n fi jẹ títí tó fi dé ibi ẹ̀mí rẹ̀. Ọ̀rọ̀ náà lágbára púpọ̀ tó bẹ́ẹ̀ tí ọmọ Nàìjíríà tó kọ̀wé ìfisùn lórí rẹ̀ lé ní 1,100. Ìwé ìfisùn náà ni wọ́n fi ń béèrè ìdájọ́ òdodo fún Sylvester, akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 12 tó ń gbé lọ́gbà ilé ẹ̀kọ́ tó sì ti ibẹ̀ di èrò ọ̀run. Ikú akẹ́kọ̀ọ́ náà ló mú àwọn aláṣẹ ti ilé ẹ̀kọ́ náà pa láì ní gbèdéke ìgbà tí wọn yóò ṣe padà. Èyí tó sì burú jù ni pé ọdún díẹ̀ lẹ́yìn ikú ọmọdékùnrin yìí ni ìyá rẹ̀ pàápàá jáde láyé ẹni tí wọ́n ní ìrònú ikú Sylvester ló pa á. Lóṣù kẹrin ọdún 2024 ní ìjọba Nàìjíríà àti ilé ẹ̀kọ́ British International School pa l'Àbújá lórí àwọn fọ́nrán ìfìyàjẹni tó jáde láti ilé ẹ̀kọ́ náà. Pella wọ́gà o fún bí obìnrin kan ṣe gbé lọ sí ilé ẹjọ́ tí ààfin ọba Benin náà sì tún kóró ojú sí àbẹ̀wò rẹ̀ láì gba àṣẹ. Ìgbìmọ̀ lọ́balọ́ba ìlú Benin ní ìpínlẹ̀ Edo ti kéde pé ó ṣeé ṣe kí wọ́n lé ọ̀kan lára àwọn olórí ní ààfin ọba ìlú Benin kúrò ní ààfin náà. Ìkéde náà ló ń wáyé lórí bí wọ́n ṣe fẹ̀sùn kàn pé olórí náà lọ́wọ́ nínú bí gbajúmọ̀ orí ayélujára Habib Hamzat Adelaja tí ọ̀pọ̀ mọ̀ sí Pella ṣe wọ ààfin náà láì gba àṣẹ tó yẹ. Ìkéde yìí ló ń wáyé nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ìgbìmọ̀ náà Frank Irabor fi léde lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 27 oṣù kẹta. Pella ló ń ṣe àbẹ̀wò sáwọn ìpínlẹ̀ káàkiri ní Nàìjíríà tó sì ṣàbẹ̀wò sí ìlú Benin ní ọjọ́ 6 oṣù kẹta níbi tí àwọn òṣìṣẹ́ ààfin ti gbà ní àlejò. Ìgbìmọ̀ lọ́balọ́ba náà ní àbẹ̀wò Pella lòdì sí òfin tó de ṣíṣe àbẹ̀wò sí ààfin náà. Ààyè ohun àṣà àti ìṣẹ̀ṣe ní ààfin ọba ìlú Benin kì í ṣe fún fídíò orí ayélujára. Àtẹ̀jáde náà ní àwọn ti ránṣẹ́ pé Pella láti yọjú sáwọn olóyè tó wà ní ààfin náà láti wá wí tẹnu rẹ̀. Ìgbìmọ̀ lọ́balọ́ba ìlú Benin fìdí rẹ̀ múlẹ̀ pé Habib Hamzat Adelaja tí ọ̀pọ̀ mọ̀ sí Pella ríbi wọ ààfin lọ́nà àìtọ́ láì gba àṣẹ lọ́wọ́ àwọn tó yẹ tí àbẹ̀wò rẹ̀ sì fa
ojútì fún ààfin náà. Wọ́n ní ààfin ọba ìlú Benin kì í ṣe ibi tí wọ́n ti lè máa ya fídíò fún orí ayélujára nítorí ó jẹ́ ààyè tó kún fún àwọn ohun ìṣúra, ohun àṣà àti ìṣẹ̀ṣe. Irabor sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tí àbọ̀ ìwádìí àwọn sì ti kọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ ààfin àtàwọn olóyè kan ló wà nídìí bí Pella ṣe wọ ààfin náà. Ó sọ pé olóyè kan tí ìwádìí ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti sọ pé kó lọ rọ́kùn nílé fún ìgbà kan náà, tí àwọn ọlọ́pàá sì ti ń fi ọ̀rọ̀ wá òṣìṣẹ́ ààfin míì lẹ́nu wò fẹ̀sùn pé ó gba èèyàn láàyè láti wọ ààfin láìsí àṣẹ ọba. Ó fi kún pé olórí kan tí ìwádìí tún fi hàn pé ó lọ́wọ́ nínú bí Pella ṣe wọ ààfin ló ti ń kojú ìgbẹ́jọ́ tó sì ṣeé ṣe kí wọ́n yọ ọ́ kúrò láàfin tí ajé ìṣẹ̀lẹ̀ náà bá sì mọ́ lórí. Ó tẹ̀síwájú pé ìgbìmọ̀ lọ́balọ́ba náà ti ránṣẹ́ sí Pella láti yọjú sáwọn olóyè kan ṣùgbọ́n ó kọ̀ láti ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ń béèrè pé kó yọjú láìpẹ́, bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa fi òfin dá sí ọ̀rọ̀ náà. Ẹ̀wẹ̀ ńṣe ni obìnrin kan náà tún fẹ̀sùn kàn Pella gbé lọ sí ilé ẹjọ́ fún ìbanilórúkọjẹ́. Nínú ìròyìn míì, arábìnrin kan Osarobo Odigie ti wọ́ Pella lọ sí ilé ẹjọ́ fẹ̀sùn pé ó bú òun àti pé ó gbé ohun tó jẹ́ ìkọ̀kọ̀ òun sí gbangba. Odigie gbé ìgbésẹ̀ òfin tako Pella látàrí ìfàǹfà kan tó wáyé láàrin àwọn méjèèjì ní ilé ìgbafẹ́ kan tó wà ní òpópónà Lekki Ẹ̀pẹ́ Expressway ìpínlẹ̀ Èkó. Ẹ ó rántí pé ní oṣù kìíní ọdún 2026 ni Pella kọ́kọ́ gbé fídíò ohun tó wáyé láàrin òun àti arábìnrin náà léde, ṣùgbọ́n tó padà tọrọ àforíjì fún gbígbé fídíò rẹ̀ jáde láì gba àṣẹ lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n Odigie tó ń ra oúnjẹ nílé ìgbafẹ́ náà lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé sọ pé fídíò tí Pella gbé jáde náà mú kí àwọn èèyàn máa bú òun lọ́nà àìtọ́. Ó wá ń béèrè fún owó ìtanràn tí iye rẹ̀ jẹ́ 395 million naira gẹ́gẹ́ bí owó ìtanràn látàrí àwọn ìbanilórúkọjẹ́ tí ó wáyé sí òun lórí fídíò náà tí Pella gbé sórí afẹ́fẹ́. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìgbàgbọ́ wà pé ìgbẹ́jọ́ náà máa bẹ̀rẹ̀ tí àwọn méjèèjì kò bá fẹnu kò lórí ọ̀nà tí wọ́n fi máa parí ìfàǹfà náà láì lọ sí ilé ẹjọ́. Olórí òṣìṣẹ́ aláàbò nílẹ̀ wa Nàìjíríà àti olórí òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ balẹ̀ sílùú Borno lẹ́yìn ìbúgbàmù àdó olóró. Olórí òṣìṣẹ́ aláàbò nílẹ̀ wa Nàìjíríà Ọ̀gágun Oho Olúyẹdé àti olórí òṣìṣẹ́ ológun orí ilẹ̀ Ọ̀gágun Wahidi Saibu ti ṣe bẹ́ẹ̀ balẹ̀ sílùú Maiduguri nípínlẹ̀ Borno lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró tó wáyé lágbègbè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lálẹ́ ọjọ́ Ajé Monday, èyí tó dá ẹ̀mí àwọn èèyàn 23 tí ó lé ní 100 àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ farapa. Aṣojú kọ̀ròyìn Punch jábọ̀ pé àwọn òṣìṣẹ́ ológun balẹ̀ nínú ọkọ̀ bàálù aláwọ̀ funfun àti pupa ní ibùba iléeṣẹ́ ológun ojú òfurufú ní Maiduguri. Tá ò bá gbàgbé, a ó rántí pé ààrẹ Bọ́lá Tinubu ti ṣáájú darí àwọn olórí òṣìṣẹ́ ológun láti sípò padà lọ sí ìpínlẹ̀ náà ní ìdáhùn sí àwọn ìkọlù náà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Twitter lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ààrẹ kẹ́dùn àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn tó sì gbóríyìn fún ikọ̀ ológun fún gbígbéná wojú ìkọlù tí àwọn agbébọn náà ṣe. Ààrẹ Tinubu sọ wípé òun fẹ́ kó hàn pé àwọn ìwà ìgbésùnmọ̀mí wọ̀nyí jẹ́ ìgbésẹ̀ burúkú ìkẹyìn nípasẹ̀ àwọn ọ̀daràn àti àwọn agbésùnmọ̀mí tó ń gbìyànjú láti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ sí ọkàn àwọn èèyàn bí wọ́n ṣe wà lábẹ́ ìfúngunmọ́ akíkanjú ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa àti àwọn àjọ elétò ààbò tó ń ṣiṣẹ́ ààbò káàkiri. Ó fi kún pé òun ti pàṣẹ fún àwọn olórí elétò ààbò láti gbéra lọ sílùú Maiduguri láti gba ìṣàkóso kí wọ́n sì darí àwọn àjọ pàjáwìrì láti pèsè ìtọ́jú fún àwọn olùfarakásá tó farapa. Gbàrà tí olórí òṣìṣẹ́ ààbò àti olórí òṣìṣẹ́ ọmọ ogun orí ilẹ̀ balẹ̀ sílùú Maiduguri ni apàṣẹ wà fún àjọ Joint Task Force JTF apá ẹkùn àríwá ìlà oòrùn Operation Adenkai àti àwọn òṣìṣẹ́ àgbà lẹ́ka iléeṣẹ́ ológun ló ṣe bẹ́ẹ̀ kí wọ́n káàbọ̀ sí ibùdó ikọ̀ ológun òfurufú Maiduguri. Tuntun ti dé o, ìjọba àpapọ̀ sísọ lójú ètò wíwọ ọkọ̀ bàálù láwìn sanwó tó bá yá, fly now pay later fún ìrìn àjò òfurufú láàrin ilẹ̀ wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti gbé tuntun dé o nípa ṣíṣe àgbékalẹ̀ ètò rírìn àjò láwìn fún àwọn oníbàárà wọ bàálù láwìn sanwó tó bá yá, fly now pay later, lójúnà láti lè jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà náà láǹfààní sí ìrìn àjò ojú òfurufú láàrin orílẹ̀-èdè. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwìn
Nigerian Consumer Credit Corporation sọ èyí di mímọ̀ nínú ìkéde tó jẹ́ gbígbé sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday pé ètò náà yóò fààyè gba àwọn oníbàárà tó bá yẹ lójúnà láti forúkọ sílẹ̀ fún ìrìn àjò ojú òfurufú tí wọ́n bá fẹ́ gùn lé láàrin orílẹ̀-èdè kí wọ́n sì máa sanwó náà padà tó bá yá nípasẹ̀ ètò tí wọ́n gbé kalẹ̀ náà. Gẹ́gẹ́ bí àjọ Credit Corp ṣe wí, ètò náà wà fún yíyọ ìdádúró tó wà níwájú nípa ìṣúná kúrò, èyí tí kì í sábà jẹ́ kí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà láǹfààní láti gùnlé àwọn ìrìn àjò tó ṣe pàtàkì. Nípasẹ̀ ètò yìí, àwọn oníbàárà tó yẹ lè forúkọ sílẹ̀ fún ọkọ̀ òfurufú fún ìrìn àjò wọn láàrin ilẹ̀ wa lónìí kí wọ́n sì san owó náà padà tó bá yá nípasẹ̀ ètò ìṣúná tí wọ́n gbé kalẹ̀ náà lójúnà láti yọ ìdènà tó wà níwájú wọn tí ó sábà máa ń dá àwọn arìnrìn-àjò pàtàkì dúró. Credit Corp sọ pé ojútùú ọ̀nà àbáyọ náà ló jẹ́ àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ MyVizaro àti Alert Microfinance Bank gẹ́gẹ́ bí apá kan ìgbìyànjú láti jẹ́ kí àǹfààní náà dé ọ̀dọ̀ àwọn oníbàárà tó yẹ tó bá fẹ́ rìnrìn àjò láwìn. Láti forúkọ sílẹ̀, iléeṣẹ́ náà rọ àwọn tó bá nífẹ̀ẹ́ sí láti ṣàbẹ̀wò sí orí ìtàkùn vizaro.ng kí wọ́n sì forúkọ sílẹ̀ fún ọkọ̀ òfurufú sí ìlú èyíkéyìí ní Nàìjíríà. Ó fi kún pé ní Credit Corp àwọn sì ní ìfarajìn láti mú kí ètò àwìn fún oníbàárà sísanwó padà tó bá yá gbòòrò sí láti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbé ìgbé ayé tó dára jù báyìí lọ títí kan wíwọ ọkọ̀ bàálù láwìn láàrin ilẹ̀ wa. Wọ ọkọ̀ bàálù nísinsìnyí, sanwó tó bá yá. Àjọ náà ní àǹfààní náà kò yẹ kó dúró rárá bó ti wù kó mọ. Àjọ iléeṣẹ́ náà jẹ́ kó di mímọ̀ pé ètò náà wà níbàámu pẹ̀lú àṣẹ rẹ̀ láti gbé ètò ìṣúná lárugẹ àti láti mú kí wíwọlé sí àwọn iṣẹ́ pàtàkì sunwọ̀n sí nípasẹ̀ àwọn ọ̀nà tuntun tí wọ́n gbé kalẹ̀. Ìfilọ́lẹ̀ náà ló wáyé láàrin àwọn àníyàn tó ń pọ̀ sí lórí ọ̀wọ́n gógó iye owó ìrìn àjò ojú òfurufú nílẹ̀ wa Nàìjíríà pẹ̀lú ọ̀pọ̀ àwọn ará ìlú tí wọ́n ń dojú kọ àwọn ìpèníjà ìnáwó ládùrú bí ìbéèrè fún ìsopọ̀ láàrin orílẹ̀-èdè ṣe pọ̀ sí. Lásìkò ọdún 2025, owó ọkọ̀ ojú òfurufú ní àwọn ọ̀nà kan ní orílẹ̀-èdè gbẹnu sókè nípa ìdá 150 nínú ọgọ́rùn-ún 100, èyí tó ju ẹgbẹ̀rún lọ́nà 300,000 naira lọ. Àwọn iléeṣẹ́ ìrìn àjò ọkọ̀ òfurufú ti sọ pé owó tíkẹ́ẹ̀tì tó yín sókè náà kò sẹ́yìn owó epo ọkọ̀ òfurufú tó gbẹnu sókè, ìdínkù owó pàṣípààrọ̀ owó òkèèrè àti àwọn ìnáwó iṣẹ́ mìíràn. Àjọ tó ń rí sí ètò eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ Áfíríkà CAF ti kéde ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco gẹ́gẹ́ bí olùjáwé olúborí ìdíje ilẹ̀ adúláwọ̀ tó wáyé lọ́dún 2025. Àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ Áfíríkà CAF ti kéde ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó jáwé olúborí níbi àṣekágbá ìdíje ọdún 2025 lẹ́yìn ìpinnu tó fa àríyànjiyàn láti ọwọ́ àwọn ìgbìmọ̀ tó ń ṣe àtúnyẹ̀wò èsì fún àjọ náà. Ìpinnu tuntun ọ̀hún ló fagilé àbájáde àkọ́kọ́ fún àṣekágbá ìdíje eré bọ́ọ̀lù ti CAF 2025 láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Morocco àti Senegal tí wọ́n sì kéde èsì àbájáde tuntun èyí tó parí sí àmì ayò 3-0 tí Morocco fi jáwé olúborí nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Senegal fi orí pápá ìgbábọ́ọ̀lù sílẹ̀ nígbà tí ìdíje ọ̀hún ń lọ lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní Rabat níbi tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Senegal tí a mọ̀ sí The Lion of Teranga ti fi pápá ìgbábọ́ọ̀lù sílẹ̀ pẹ̀lú fífi àìdùnnú wọn hàn sí àwọn àyídáyidá èsì tí ó tún mú àríyànjiyàn lọ́wọ́. Nínú àtẹ̀jáde kan láti ọwọ́ àjọ náà, CAF ṣàlàyé pé ìgbésẹ̀ fífi èsì ìdíje tuntun náà léde ló wáyé níbàámu pẹ̀lú òfin ìdíje náà. Àwọn ìgbìmọ̀ náà ti wá gba ẹ̀bẹ̀ tí Federation Royal Moroccan Football FRMF bẹ̀ àjọ náà pé ìwà tí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Senegal hù ló lòdì sí òfin ìdíje náà. Nítorí èyí, ìpinnu àkọ́kọ́ tí ìgbìmọ̀ abániwí CAF ṣe ló ti di fífagilé tí wọ́n sì rí ikọ̀ Senegal bí ẹni tí ó fi ọwọ́ ara wọn parí ìdíje náà tí wọ́n sì ṣe àkọsílẹ̀ tuntun fún ìdíje náà tí Morocco fi jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-0. Àjọ CAF tẹ̀síwájú pé ìgbésẹ̀ Senegal pẹ̀lú pínpinnu láti fi pápá ìgbábọ́ọ̀lù sílẹ̀ ló mú kí ikọ̀ agbábọ́ọ̀lù Senegal ṣubú sínú òfin àwọn adarí ìdíje náà tí Morocco sì
jáwé olúborí ìdíje náà. Fún ìdí èyí, àjọ CAF ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n sì kéde rẹ̀ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco ló jáwé olúborí ìdíje ọ̀hún tó wáyé ní ọdún 2025 tí ó sì fi òpin tí ó ní àríyànjiyàn nínú parí ìdíje náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.